yùngbàyùngbà ní ìdílé Tìámíù ń dùn lọ́jọ́ 18 oṣù ìkarùn-ún ọdún 2025 nílùú Ìpòbẹ́ níbi ayẹyẹ ìgbéyàwó arákùnrin Tìámíù Yusuf Àmùdá pẹ̀lú ìyàwó rẹ̀ Bákàrí Mariama Olúwatóyìn ti wáyé ní gbàgede ìpàdé ńlá kan tó wà ní àdúgbò Fàwọ́ ìlú Ìpòbẹ́. Láyẹyẹ ìgbéyàwó ọ̀hún ti búrẹ́kẹ́ lásìkò táwọn aláàfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ láti so ìdílé méjèèjì náà pọ̀, ìdílé Bákàrí àti ìdílé Tìámíù kí wọ́n parapọ̀ kí wọ́n dọ̀kan. Lónírúurú wáàsí ti wáyé látẹnu àwọn tí wọ́n jẹ́ alálàáfáà tó wà ní ìkàlẹ̀ láti gbé ètò ọ̀hún lárugẹ. Àwọn àgbààgbà àfáà tó yọjú síbẹ̀ kò lóǹkà, àwọn ìmáàmù àti ẹbí ará ọ̀rẹ́ pẹ̀lú ojúlùmọ̀ ló bá ọ̀gbẹ́ni Àmùdá Yusuf àti arábìnrin Mariama Olúwatóyìn yáyọ̀ ìgbéyàwó wọn èyí tó ń búrẹ́kẹ́ lásìkò yìí. Alhaji Tìámíù Zulkiful gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ bàbá wa Àdó ló fìdùnnú fayọ̀ wà ní ìkàlẹ̀ láti kópa níbi ètò ayẹyẹ ìgbéyàwó ọ̀hún. Bákan náà lẹ́bí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni wọ́n ti kórajọ pọ̀ láti fi ọpẹ́ fún Ọlọ́run lórí ìgbéyàwó àwọn tọkọtaya náà èyí tí Ọlọ́run so pọ̀ láti jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú nínú ìgbé ayé gbádùn wọn. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni wọ́n fi rántí àwọn ìdílé méjèèjì èyí tí ọkọ àti ìyàwó ti jáde kúrò ńbẹ̀ kó tó di pé ohun gbogbo wa parí sí iwájú pẹ̀tẹ́ẹ̀sì bàbá wa Àdó níbi tí ìgbàlejò ti búrẹ́kẹ́ ní rẹpẹtẹ. Ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó péjú pésẹ̀ síbẹ̀ kò lóǹkà, àwọn lẹ́ẹ̀kan àwọn ọlọ́lá olóyè kábíyèsí ọba Ilé-Ṣúkàmí Adégbọlá Adékìwọ́ Tìbọlẹ̀ àtàwọn ọlọ́lá pẹ̀lú àwọn olóyè ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Lásìkò tí ayẹyẹ náà tó ń lọ, iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV láǹfààní láti bá àwọn èèyàn bíi mélòó kan pàdé láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹja gbọ́ díẹ̀ nínú èyí tí aṣojú kọ̀ròyìn wa ọ̀gbẹ́ni Abudu Ọláníjà tí ó kà sílẹ̀ fún wa. Báyìí ni inú àwọn ènìyàn náà ṣe dùn tó lórí ayẹyẹ náà tó wáyé. Igi ìgbéyàwó ọkọ àti ìyàwó ni la ṣe lénìí, kọ́lọ́run wá fi àlùbáríkà sí i. Kọ́lọ́run kó wò wọ́n, igi náà kó jẹ́ àlùbáríkà, kí ire náà kó kárí gbogbo àwọn ọmọ tiwa náà. Kọ́lọ́run mọ́ tu wọn ká ọlá ńlá, ìgbéga, ìfọ̀kànbalẹ̀, ìdùnnú, ayọ̀. Kọ́lọ́run fi sílẹ̀ kówé lálá fún wọn àtọkọ àti gbogbo ẹbí méjèèjì tó péjọ tó so ègì fún wọn lé. Gbogbo èyí tó kù kó ṣojú ẹ̀mí wa. Gbogbo bí jáde náwó náà kó Ọlọ́run fọ̀pọ̀ rọ́pò ẹ̀ fún wọn. Ọlọ́run sì wá aṣọ ìyàwó náà lọ yóò ṣọ ọ̀bọ̀ yóò ṣọ ọdẹ wá bá wa láyọ̀. Dídí ẹ̀ báyìí mú àwọn tó kù náà ní ọjẹ́. Tọkọtìyàwó ọ̀hún tẹ́ bí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ fi torí ẹ̀ péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí. Àwọn náà pẹ̀lú kúṣà ìṣègbólóhùn tiwọn náà léyìí tí wọ́n fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ó péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí. Bákan náà ọkọ ìyàwó sọ ìmọrírì ìyàwó rẹ̀ léyìí tí ó mú wọn kàn nípa láti fi ṣe ayẹyẹ ètò ìgbéyàwó yìí nìkan mọ̀ nkóbo. Inú mi dùn púpọ̀ nítorí pé mo rí ẹbí, mo rí ará, mo rí ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wá fi àsìkò wọn fi yẹ́ mi sí. Obìnrin tá à ń fi ń tọrọ obìnrin ni, torí pé tí n bá wà ní ipò tí mo wà lẹ́nìí kò ṣẹ̀yìn Ọlọ́run kò ṣẹ̀yìn ẹ̀, torí pé ó dúró tì mí bí ìyàwó ṣe ń dúró tọkọ ní gbogbo ọ̀nà ni. Wàláhì ìyàwó tí èèyàn fi ń tọrọ ìyàwó ni. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ìyègì yìí ó fẹ́ lọ ilé Ọlọ́run kó lọ ṣe hajj, Ọlọ́run ó sì ṣe lálọ́bọ̀ fún. Àwọn tó wá fi àsìkò wọn fi yẹ́ mi sílẹ̀ ní ìdílé ìyá, ní ìdílé bàbá, ẹbí, ará, ọ̀rẹ́, Ọlọ́run ọba yóò gbé ọrọ̀ òkè orí oore báyìí yóò sì tọ́sẹ́ nìkankan wọn. Gbólóhùn ìyàwó òun náà rèé lásìkò tí ó ń bá ikọ̀ aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀ ló ti fi eléyìí léde láti dùnnú lọ́pọ̀lọpọ̀. Inú mi dùn gan-an ni, inú mi dùn gan-an. Mo á dúpẹ́ lọ́wọ́ ọkọ mi sọ pé ó kù náwó, lẹ́yìn ìnáwó yìí ọwọ́ ò ní kan sàlẹ̀ àpò, gíga ni yóò máa ga sí àwọn ẹbí ọkọ mi náà pàápàá. Mo kí gbogbo wọn látòkè délẹ̀ sọ pé wọ́n ṣeun, wọ́n kù náwó. Àdúrà tí mo ṣe fún wọn ni pé àwọn náà irú oore bẹ́ẹ̀ tó tọ́ sí mi lónìí yóò kárí tiwọn náà, yóò kárí wọn. Ayẹyẹ náà wáyé níbi tí ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó wà ní ìkàlẹ̀ ti jẹ tí wọ́n sì ti mú láti bá ìdílé náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.